máa lọ sọ owó orí tí wọ́n ṣe fún òun fún wọn padà. àìjí o kàwé níbi ọgbẹ́ òun náà àìjí o gbélé níbi owó òun náà àìjí o máa ṣe ń dọ́gbẹ́ níbi èdèrè fóun náà. àbá orí ká lọ sí fún un. wọ́n láti fèmí wọ́n lẹ̀ lọ́wọ́ rẹ̀ sọ́dọ̀ wọn wọ́n bá gbà tán kọ́ tún ṣe tó bá wù wọ́n. ìgbà tí ìjà fún wa sí ìgbà máa dẹ́wọ́ kàkọ́. wọ́n ní bó bá lágbára bó ti fẹ́ kó bóyá fún ká tọ́nà bá bóyá fún ká tán kó tó rò ká fún ká tí kàbá jẹ ká mọ́kò tán kó jẹ́wọ́ máa ká ìkà yóò. àwọn tó jáde ńlẹ́lọ́gùn tó pọ̀ ṣùgbọ́n ọdún àti mẹ́tàlá péré níjọ́ tí wọ́n ṣèpàdé pé láàárọ̀ làlùbọ̀ bẹ̀rẹ̀ wọ́n ní ẹgbẹ́ adúró ká ṣèpàdé báwo la ṣe jagun náà. ibẹ̀ làwọn mọ̀lẹ́bí tí tóbi ti bá fẹ́ gbọ́dọ̀ má tẹ̀ lánàá bì lọ. ibẹ̀ làwọn ti yọ láàrin òun lọ́nà báwọn kèwé pé ọwọ́ ogun aláyé mi ò ní bá wọn jà ó àmọ́ wọ́n tẹ̀lé wọn. ṣé ẹ ti mọ̀ pé èmi làwọn ojú lé pé kí n gbọ́ lẹ́gbẹ́ ọ̀tún ẹgbẹ́ ọ̀tún náà ní ìlú. ẹ̀rí lágbájá olóògbé lẹ́gbẹ́ òsì tẹ́ ẹ bá ti fẹ́ fèsì ogun ibẹ̀ yẹn kọjú nǹkan yìí dà. àbá àwọn atú ẹ̀mí àwọn tọ́tẹ̀ lánàbì lọ ọdún àti mẹ́tàlá péré ìlàwọ̀ tẹ̀mí wọ́n dúró lórí ohun tó bá gbà láàfin níbi yẹn ẹ̀sìn ọlọ́run lè máa ga. tọ́ ilẹ̀ mọ́wọ́ bẹ̀rẹ̀ ogun tẹ́ ẹ̀ bá gbàgbé ìròyìn ogun náà torí ẹ̀mejì ni wọ́n jagun bádàrí sùgìrá wọ̀lú bádàrí lè kúbọ̀rà bádàrí sùgìrá lógun tó lọ kó bá nàbì ńgbà òkú Mẹ́kà wà Mádínà ogun àkọ́kọ́ tó kó lọ bá bádàrí sùgìrá lọ ìsìlámù lọ jẹjà ńgbà náà. lẹ́yìn tí kèfèrí wá jẹjà ní Údù wọ́n tún wá dájú ogun bádàrí kúbọ̀rà kí ló dé táwọn àmọ́ mi ń pèsè lẹ́ẹ̀kejì ní bádàrí kúbọ̀rà ṣe ojú ogun yẹn fẹ̀ ju tàkọ́kọ́ lọ ní ọ̀fẹ́ ju tàkọ́kọ́ lọ. ẹgbẹ̀rún kan èèyàn ọgọ́rùn-ún kan èèyàn àti mọ́kànlá nìjọ tó tẹ̀lé ànábì. wọ́n lọ 2000 kèfèrí. nínú ẹgbẹ̀rún ọgọ́rùn-ún àti mọ́kànlá tó tẹ̀lé oṣù Ọlọ́run ilẹ̀ láti wá rí pé ọdún àti mẹ́kànlá péré lẹ́ẹ̀mí wọ́n tẹ̀lé ànábì. wọ́n wá dójú ogun wọ̀túnìsìlú àtẹ́yẹ kúrò rẹ̀kúrò láì wọ́lẹ̀rí láàmẹ̀lú rọrùn máa tẹ́ lẹ́sìrò láì ẹni pé àlà ilẹ̀ wọ̀túnìsìlú ojú ogun lé ọlọ́mọ ọmọlọ́wọ́ àtẹ́yẹ kúrò rẹ̀kúrò láì tó ń tẹ́ láti bọ́ọ̀rù. Wọ́n ní ìjàmbá rúrú. Wọ́n ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tẹ́ǹtì lórí kọ̀mándà ni kì í jagun. Báyìí ni ẹja alàmẹ́bí fi fún ọ. Ànábì ọ̀pọ̀ owó ẹ̀kú dà yìí. Ọ̀pọ̀ ẹ̀dá ọ̀mú ní kò báyìí ẹ̀yà. Ayé àtẹ́kẹ́ ẹ̀jà báyìí bí ni egbó rọ́bà parí ẹ̀rọ fáwọn. Rọ́bà parí ẹ̀rọ kọ̀mándà làmẹ́bí. Àbúnyà tó yóò kúlẹ̀ tí mo wá lọ́wọ́ àti yóò tó àtẹ́rì òkúlù òkúlù láì. Àlóbi sọ́lá bẹ̀rẹ̀ tẹ́ǹtì gbogbo àwọn tí bẹ̀rẹ̀ olùkọ́. Ọlọ́run ọ̀gbẹ́rù. Wọ́n lè di àwọn àtàwọn mẹ́rin rẹ̀. Báwo ni ti yàrá lábẹ́ tẹ́ǹtì lọ́wọ́ tó àwọn mẹ́rin tó kú ìtàgé sọ pàtàkì àbúrò Umar Uthmanu Ali. Wọ́n ní máa tẹ́ nẹ́sùrùlá. Máa tẹ́ nẹ́sùrùlá. Ọlọ́run ọgbọ́n wa ṣàdéhùn fáyọ̀. Wọ́n ti wọ àkọ́kọ́ ibi tí ó dùn ó sí rè é. A tún bẹ̀rẹ̀ láti bẹ̀ náà lọ́ba ti dọ́rẹ̀ jọ. Dàfúrú lè kú lè jẹ̀mí àtúnú bí. Dàfúrú lè kú lè jẹ̀mí àtúnú bí. Alámàtì bẹ́sí ẹ̀dáyé láti kàrámàtì bẹ́sí kàdé àrẹ̀káyé. Bàtẹ́rẹ̀ lè kú lè jẹ̀mí àtúnú bí. Bàtẹ́rẹ̀ lè kú lè jẹ̀mí àtúnú bí. Yàtí náà bí àkàmì lámì bí àkàmì
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله فقرأ مثل وابلونه ọlọ́run mo fira mi sábẹ́ àpò rẹ ọlọ́run mo kọ́ra mi lọ́wọ́ lẹ́sẹ̀ sínú odi ìṣọ́ rẹ tani mo wá ń torí ẹ̀ kọ́ra mi lọ́wọ́ lẹ́sẹ̀ omi kó sínú odi ìṣọ́ rẹ n ò fẹ́ yàmíyà kéèkù ìwà rẹ̀ yọ yàmíyà. Ìwẹ̀ ìsúnkọ́ ìyàmíyà tó rárá sẹ́tẹ̀sù ṣe ní pọ́wọ́ ìmọ̀ lọ́dọ̀ ọlọ́run òun onímọ̀ àfáàdé tọ́mọ kí ó dáadáa inú ẹni ó ṣe láwọn gboyè lè fún wà lọ́dọ̀ rẹ ó ṣe wá sí ọ̀yàmíyà tẹ́ rẹ̀ ìwà tó hù sí gbogbo tẹ́ rẹ̀ wá sí ti ń tí òní mọ́ májèlé débi wà náà. Kẹ́bì kan ní tí ń ba ọ̀pọ̀ tó di rẹ̀ yìí mù. Irú rìsọ́ọ̀tì tó gbà ni o mẹ́jẹ ń gbarú ẹ̀. Orúkọ wọn ni mo fi wá sábíọ́ bí ìsìnkú Rahmani. Orúkọ rẹ tó fi dáàbò ẹ̀dá tó fi kẹ́ tó fi wo tó fi ṣe ọ́. Jáde ó burú oúnjẹ jẹjẹ ní tí ìṣẹ́ dáadáa lọ. Orúkọ yẹn ni ó lò. Kò gbà wálẹ̀ lọ́wọ́ rẹ̀ jù. Níbi tá a bá rọ ọwọ́ adé níjẹjọ náà láti bẹ̀rẹ̀. Wọ́n ní ìwọ̀sílì sí ìlú. Àtẹ́yẹ̀ kúlù rọ̀súlù láì wọ́lẹ́dì àmàlú mọ̀ọ́hún. Màtẹ́ nàṣírù láì. Àdá iná nàṣàrà láì. Àtẹ́yẹ̀ kúlù rọ̀súlù. والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. وسيل السلوم àlójú ogún le ó ti bọ́ ọlọ́mọ ọmọọmọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti bọ́ ọ lọ ìyàwó. Àtẹ́yẹ̀ kúlù rọ̀túlù lẹ́yìn gẹ́gẹ́ bí fi yanu sọ pé wọ́n lọ́hùn màá tá a nẹ́sọ̀rọ̀ ńlá àrẹ̀sẹ̀ rẹ̀ tó onígbọ̀ngbà wo ní òde. Ọlọ́run ọ̀sọ́ pé níbi ọlọ́ni ìyá nẹ́sọ̀rọ̀ ńlá Jìbìrìlù ọ̀rọ̀ tí ọ̀mí bá ń bá níbi létí padà. Jìbìrìlù ní ìyá nẹ́sọ̀rọ̀ ńlá yìí. Àrùnsí ọlọ́run kọrí ìbò ó túnbọ̀ wà lẹ́bí. Ìlú wa sáré padà gbọ́dọ̀ ọlọ́run ó ní mo ti jíjẹ́ bọ̀ rẹ̀ padà sí fún wọn. Ọlọ́run ní wá lọ sí orí àpáta. Tó bá orí àpáta, wọ́n bá wọn obìnrin méjìlá kan bẹ̀ tí wọ́n sùn. Pàlì ju wọn. Àwọn lọ̀rọ̀ yìí kàn. Wọ́n bá ti wá ń yọ̀rọ̀ wọn lọ sí ọ̀dọ̀ àwọn sàbáníyà. Àwọn kọ̀mándà náà mo ní kó gba abẹ́rẹ́ kọ̀ọ̀kan lọ́wọ́ wọn kọjá abẹ́rẹ́ méjìlá. Wọ́n gba abẹ́ kọ̀ọ̀kan lọ́wọ́ wọn kọjá abẹ́ méjìlá. Wọ́n yọ inú òkè àwọn ìyáwó. Kọ̀ọ̀fà bẹ́rẹ̀ yẹn síbẹ̀. Lẹ́yìn ìsàlẹ̀ wọn kọ̀ọ̀fà bẹ́rẹ̀ síbẹ̀ tí mo ní kọ́ lọ́ba ti jagun. Wọ́n bá wá. Ẹ̀rí pé bàbá débẹ̀ ń gbà Kùránì bẹ́ẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni ọba
tí ọba fúra tí ọba sọ́ra ọ̀rọ̀ fojú àlùkùránì láwọn màláìkà kan sàlàyé sẹ́kìlá aláàbò nílẹ̀ màláìkà ti kò sáwọn ìdíyà tí o tó fún àmùsọ́tò nílẹ̀ màláìkà ti lẹ́nu sàwọ̀múnà ṣé kùránì fẹ́ masàlá ìrántí fẹ́ gbogbo àwọn sàlàyé sẹ́kìlá aláàbò nílẹ̀ màláìkà ti kò àwọn kálukùránì pẹ̀lú sàlàyé sẹ́kìlá nílẹ̀ màláìkà ìdí sábà láyé kàlọ́dọ̀ ọlọ́run ní gbogbo ìdí pàmò lábẹ́rẹ́ ìjọba ẹ̀yà. Ìdí sábà wò yìí sílẹ̀ ní màláyíkà. Gbogbo ìwé yìí sílẹ̀ ní màláyíkà tì. Nǹkan ní ọlọ́run ní gbogbo rẹ̀. Kìí sáwọn tí wọ́n fò fún gbogbo orúkọ nìkan ní màláyíkà. Inú àti omi màláyíkà ọlọ́run ni a. Nǹkan ní ọlọ́run ní gbogbo àbí nǹkan ní ọlọ́run yọ. Màláyíkà ní gbogbo wa. Òbí bí o ti dáwọ ọ̀sẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n máa fún ọlọ́wọ́ máa rìn ọ̀dà wọn fún òkòdé wọn yìí pé wọ́n máa fẹ̀yàwọ́ ọlọ́wọ́ máa bẹ̀sẹ̀ méjì ọlọ́wọ́ fún ọmọ ẹbí mẹ́rin rìn ó ní ọmọ ẹgbẹ́ màlúù àwọn tí ìbí mẹ́rin rìn wọ́n dá ọgọ́rùn méjì ẹsẹ̀ fáwọn kan ni wọ́n ń gé rè bí àwọn ọ̀sán. àwọn ìyá yìí dé lásìkò tí wọ́n dé àbá èdè òdú lé ẹrú púpọ̀ rẹ̀ ìwọ alágbájá ọmọ alágbájá ni ọmọ rẹ̀ o wọ́n ti ṣẹ́gun mi. ọdún àti mẹ́tàlá sáńpẹ̀ ní àti àbọ̀lọ̀ bá dẹ̀ ẹ lọ bí àwọn àbá dáadáa bẹ́ẹ̀ ló fara pa nù wọn. bẹ́ẹ̀ ló fara pa lẹ́yìn táwọn ọdún àti mẹ́tàlá ṣẹ́gun tán ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá ní káwọn mọ̀lẹ́ta tó fi ọwọ́. àwọn mọ̀lẹ́ta tó fi wọ́n wá ọ̀sẹ̀ ni wọ́n rí wọn ní gbogbo àwọn tí wọ́n ń lu torí tí wọ́n fojú kan mọ̀lẹ́ta ò ní sáyé. àwọn kan wá lù ànábì ní ọdún ànábì wọn ò ní ogun kọ́. ọlọ́run ní ogun fún ọtí ṣẹ́gun. ẹgbẹ́ rẹ̀ méjì náà lọ́kọ̀ àlùkò kan nínú ṣúwà kan náà lọ́kọ̀ máa dàgbà. àwọn ẹ̀yọ́ wa parí ogun wọn lọ àwílé wọn. wọ́n lé lọ́dọ̀ agbára tó ò fún wọn padà. tọ́wọ́ lọ ṣètáyé wá pàdé wọn. wọ́n lọ alágbára tó ò fún wa pé wọ́n náà ti jagun àtijọ́ tó kí á tó fi ṣe. agbára tó gbára padà níyà ṣètáyé lè lò fún yìí. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní ìgbéra wọn ni wọ́n bá ti fún yẹn nípa ìgbéra lọ́wọ́ rẹ̀. ó kú orí rẹ̀ ìjọba ti ní ẹsẹ̀. ó lè lè wà sí àlọ́. bí wọ́n ṣe lè wà sí àlọ́ lò. àwọn méjèèjì náà ọkùnrin àwọn sí mẹ́ta. àwọn kan ní wọ́n lè fa nǹkan jẹ́ ọ̀ lè fún un ṣe kọ́lá kọ́ bá káyọ̀ ṣẹ́ kò lè fún un ṣe. àwọn kan lè fún nǹkan ṣe wọ́n lè bàtà jẹ́ kọ́lá kò lè ká di ọlọ́wọ́ rẹ̀. àwọn ẹgbẹ́ bá ṣẹlẹ̀ yóò tún mi. àwọn kan tí wọ́n kò tí ń táwọn mẹ́rin ṣe ọ̀rọ̀ owó lọ àti ọmọ ẹ̀yà àti wọ́n nímọ̀ àwọn tó nímọ̀ náà wọ́n dé. àti wọ́n léèrè pé àádọ́ta túfù tí wọ́n kó sí ìfù báwo wọ́n ti rí wọ́n ní àwọn àádọ́ta túfù jẹ̀rí ìdàbí wọn ìwé ìròyìn ni wọn. mọ bá fẹ́ ka ọ̀rọ̀ àwọn ọ̀fẹ́ hùwà ibi ni ọmọ òwò lọ́rùn yóò wà rẹ̀. ọmọ bẹ́ẹ̀ bá yàn sọ̀rọ̀ ibi ni òwò kò fi bá wọn sọ̀rọ̀. káyọ̀ pẹ̀lú ẹ̀ka kan wọnú kíra yẹn ọlọ́wọ́ ọ̀sọ́ bẹ́ẹ̀ ló ti dín gbogbo ìfọ̀fọ́ lọ́wọ́ yàrá yìí. ọ̀gá ìdílé ìṣẹ̀lẹ̀ àfọwọ́lọ́gbọ̀. ọ̀dọ́gbọ́n ni nígbà tí ẹ̀rẹ́ ni mo lálé àfọwọ́lọ́gbọ̀ nínú ogun tá a fún Musa ilẹ̀ ní wàhálà ọlọ́run ló gbé wà. Ogun sún Peter fún Musa wàhálà méje nínú wàhálà ọlọ́run ti bẹ̀rẹ̀ wà. lẹ́yìn tí Musa sọ ogún ìfẹ́ lẹ́yìn tó sọ ogójì ọdún àti márùn-ún àwọn àfúnlá sọ̀rọ̀ àtàwọn àyè wàhálà méjì o lórí ìrìnlẹ́yẹ kò lórí ìròyìn rí ẹ̀ ní àtàwọn lọ́wọ́. ọlọ́run wá
wá ní wọ́n Mùsá kì í ṣe báwọn táwọn orí fún Mùsá tí wọn ò tí ó dé báwọn tàbí wọ́n bẹ̀rẹ̀ aburú mi lẹ́yìn rẹ̀ àwọn náà ò dédé bẹ̀rẹ̀ aburú mi. ìjọba lọ́hùn tí ń kọ òfin mú fún Mùsá ní ti sọ pé wàhálà méjèèjì àkọ́kọ́ bá lè kú orí lábàlẹ̀ Isra'il walakin lawhani la yuballighu ilayhi wàhálà méjì àkọ́kọ́ kà á sáwọn mẹ́sẹ̀lì létí àmọ́ méjì ìtìgbẹ̀yìn tí mo wá gbé fún ọ lórí òkè túrì sí iná má bèrè wájú wọn. ìyá ẹnà òun sáàlì mú tóra alábòsí ni wọn àdéhùn ọlọ́run yẹn ni ò jẹ́ wọ́n ṣe sùúrù kí mo tàwọn gbé wàhálà méjèèjì mú dé. ẹ bọ́ báyìí ni ò jẹ́ wọ́n ṣe sùúrù. àánú wọn sì ṣe mú dá bàbá wa délé ṣé wàá pé tí mo wá lọ wò ìgbà ni ẹ̀mí Musa fẹ́ wú ọlọ́wọ́ ní tí mo dábẹ́ ní báwọn arábí pé mo wà á gòkè tí n bá wá délé kí n lọ fún ọ pé wò ló fún gbà ni àbí pé wọ́n bá wọn lé ara tí mo ní ojú ẹ̀yìn ọ̀sìn tó gbòòrò wáyé o aláìní ògùn èmi ni yẹ̀fọ́ àlùmọ́ ayò rí èmi tí mo rò ní ọ̀sẹ̀ wọn náà máa ro tiẹ̀ lọ́yọ́. ìgbà tí Mùsá fi sọ̀kalẹ̀ látòrí òkè ọlọ́run ní kí jìbìrì nínú ọ̀rọ̀ sàkínníkà tí wọ́n ń pè ní àpòtá sí i lójú. Mùsá wọ́n wo gbogbo àwọn ọjọ́ Ísírẹ́lì tó wà sálẹ̀ òkè tó wà ní kébì ọtí ẹ̀ nínú ìbùdó kan ní wọn mọ́ èyí wà mú kí wọ́n bì àṣírí ẹ̀dá báyìí ní inú ọjọ́ bí mo kúkú gbé wàhálà àdéwájú wọn pé ẹgbẹ́ tọ́lọ̀ ń wí látòrí òkè náà lórí bínú sọ wàhálà iná bá ṣe wọn bá parí. ọlọ́run ní Mùsá ọmọ sínú bí Mùsá ó ti pa àwọn ẹ̀dá mi rẹ́ kí ìṣe wà lọ́dọ̀ wọn. ìlú bá wọn rẹ̀ níbọ̀ kí n má darí jókòó pẹ́ àfọwọ́sá ní ogun Súfì. ogun Súfì gbọ́dọ̀ pẹ́ ẹni gbọ́dọ̀ bọ́ọ̀rù báyìí. káàdàlà báwo ni ogun Súfì ṣe tó wá kó lọ́dọ̀ Mùsá? torí ọgọ́rùn-ún tírà náà lọ ṣáájú Al-Qur'ani àti mẹ́ta àbí ìjẹ́ tí àtàwọn lọ́dọ̀ Mùsá ọjọ́ yẹn lágbà owó Súfì lọ́wọ́ ẹ̀. àwọn akókò àlẹ́ Ibrahim ẹ̀rí kò lè bá lọ kíyèsí àwọn ànábì ọlọ́mẹ́rin tí wọ́n wá pé tíra ọgọ́rùn-ún ẹ̀kọ́ náà akẹ́yọ̀ kan tí Mùsá jẹ́ mọ́kànlélógún ọgbà ogun Súfì ndí àfún látàwọn ẹ̀yọ̀ kan àgbà ogun Súfì kò lọ́wọ́ ṣẹ̀gbọ́n tó lẹ́yìn eléyìí ànábì Mùsá lọ gbogbo ànábì tó lọ lẹ́yìn rẹ̀ torí kìí ṣe pé bẹ̀rẹ̀ kí Mùsá lọ ní Ìsá dé kò rí bẹ́ẹ̀ rárá. ọgọ́rùn-ún méjì ànábì lọ́jọ́ mọ̀ọ́sẹ́lù àtọ́gọ́rin ló wá lẹ́yìn Ìsá ló wá lẹ́yìn Mùsá kí Ìsá tó dé. ẹ gbọ́ rárá. ìgbà àtọ́gọ́rin ìní mọ̀ọ́sẹ́lù tó wá lẹ́yìn Mùsá kí ànábì Ìsá tó dé. ìgbà ànábì yìí tó wá lẹ́yìn Mùsá yìí gbogbo wọn lọ́lọ́kọ́ ní àkọọ́lẹ̀ nínú àwọn ìgbà yìí èèyàn méje péré làwọn sí ọmọ Ádámà nínú ìgbà àtọ́gbọ́rùn ní ọ̀rọ̀ bá kan bẹ́ẹ̀ máa gbọ́ wọn. Ànábì Mùsá alayhi salatu wa salam lórí lẹ́yìn tá a fún látàwọ́rẹ́ àgbà ogun Súfì tá a fún kó lọ́wọ́ ẹ̀. lẹ́yìn tá a gbà á lọ́wọ́ ẹ̀ kí la wá ṣe àwọn abẹ́rẹ́ látara ìwé wọ̀nyí àwọn èèyàn bá wọn ànábì tí wọ́n wá lẹ́yìn rẹ̀
à ń yọ fún wọn lẹ́yìn tá a yọ fún wọn oníkan bí wá dé wọ́n kì í sáábà ibi tí a tún dúró lé nínú yẹn tọ́ba ti jọ́ lẹ́jọ́ bẹ̀rẹ̀ àláàtì bẹ̀rẹ̀. يا مالك الملك يا من لا شريك له أشكو إليك ولا أشكو إلى أحد يا مالك الملك يا من لا شريك له أشكو إليك ولا أشكو إلى أحد àfibẹ̀yọ́ àfinú oṣù tó gbére ẹ láwa àfibẹ̀yọ́ ìwọ lọmọ ń tó nítorí gbére ẹ láwa tó gbé mi àkókò náà bí ọtí jẹ́ Ramadan dápọ̀ náà àwọn tó ṣe agbẹ́sẹ̀rò ètò yìí ọbẹ̀ yẹn látòrí ààrẹ Abdulrahim àtàwọn yòókù rẹ̀ ọlọ́run jẹ́ dáa fún yín. àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́mọ ẹgbẹ́ ọjà kúrẹ̀ ọ̀làdà aṣíwájú lọ sàlákì lọ́fà. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسوى يدوبو وسوى يدو àtẹ̀yìntà àtúnṣe lónìí àlọ́dá lórí gbogbo ọba kírun òkè ìbọ́lọ́run kí wọ́n tó tó wá jèrè àpèjúwe rẹ̀ dàgẹ́ bí ẹni ó gbin ní ńlá sẹ́kùlé ní gbogbo òkú tó jíjẹ tó sì léwé lórí tọ́pọ̀ àmọ́ tí ọba ní kò méjìlá kò lè wúlò pẹ̀lú ogun yìí. bí ìròyìn tó wúlò fún ọ tó kí èso méjèèjìlá yóò fi la rẹ̀. Al-Qur'ani ní laysa al-birra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghribi walakinna al-birra من آمن بالله واليوم الآخر وملائكته والكتاب ẹ̀rí ẹ̀mọ̀ tó bí adé nígbà mí ni ẹ̀ à ń sọ̀rọ̀ lórí tírà Ọlọ́run tírà Ọlọ́run Al-Qur'an ìwé tí ò ní ìgbìmọ̀ kò sí àwọn ìgbìmọ̀ kan bàbá Ọlọ́run jókòó lórí Al-Qur'an ìwé tó tọ̀dọ̀ ẹ̀ wá ní ìwé tó tọ̀dọ̀ ẹ̀ lọ́wọ́ wá ní Al-Qur'ani ìwé wọ ní ìwé tó lọ́wọ́ gbọ́dọ̀ wọ́n sọ̀yà pé àwọn Ọlọ́run nígbà tí ọ̀rọ̀ bá débẹ̀ ẹ̀ gbọ́ dìde ìjà wa àwọn Ọlọ́run àwọn lẹ́sọ̀ Al-Qur'ani kalẹ̀ fún wa nàbí. wọ́n yìí ń lọ wọlé àfisùn náà àti bí wọ́n fẹ́ ọ̀rọ̀ yẹn security fún àwọn fẹ́ àwọn ní security yẹn. ọlọ́run onígbàgbọ́ nígbàgbọ́ ọ̀rọ̀ yóò gbọ́ ọba ti kà nínú Al-Qur'ani ọgbọ́dọ̀ tẹ̀lé kì í ṣe pé wọ́n wá gba apá kan gbọ́ ọmọ wa fi sọ̀rọ̀ sáwọn apá kan. mo sọ fún yín ẹ̀yìn ẹ̀yà mo ní bẹ́ẹ̀ lágbà kankan tẹ̀ bá mọ̀ nípa nǹkan kan iṣẹ́ yìí kẹ́ máa fún àwọn tí ń ṣe ẹgbẹ́ mi lọ́wọ́ nípa rẹ̀. jọ̀mọ́ wọ́n á lè torí pé wọ́n ń pè ọ́ ní títí iléèwé tàbí bọ̀dá iléèwé wọ́n yìí ní garanti ìlò òdi wọn mọ́. wọ́n wá lẹ́nìkan pòfẹ́sọ̀ ọwọ́ lẹ́yìn ọjọ́ sákò ìgbò ọwọ́ ti mú ti wọ́n. ìgbòho ńlá là ń gbé kí ó. ṣé ní méjì ti alákọ̀wé. nítorí
oníbẹ̀rẹ̀ bá lẹ́nìkan tó túkù láti bákan ẹ̀ mọ́ bàjẹ́ etí tó ń bọ̀ lọ́dún àfa rẹ̀ ẹ̀rù ẹ̀rù ní máa ń sọ. ṣẹ́dúrà yìí báwo wá gbọ́dọ̀ tó ń bẹ́ ọgbọ́n yìí tó ń bọ́ lóbi òsì inú àlùkò àárò ábí ó lè rè pé mo lọ sọ́dún tó lọ́wọ́ dé lálẹ́. àmì ní ọ̀yìn àrẹ tẹ̀sẹ̀ wọ́n kà ní gánà lọ sí àǹkẹ́rẹ́ àṣeyọ̀. bá a bá wọn fi wájú bá ń wọ̀ má jẹ́ ní oṣù bẹ́ẹ̀ wájú ọlọ́run àìmọ́ yín bẹ́ẹ̀ lábẹ́ ẹ̀fẹ́ bàtà rẹ̀ tó lè ní àṣeyọ̀. ọlọ́run ti bàbẹ̀jú bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀wọ̀n mú lá àlẹ́ àmà ogun fún fífọ́rí kí àkọ́kọ́ ní fún fífọ́jọ́ ogun gbọ̀nìyà ojú ewé méjìlá nìwé kọ̀ọ̀kan ní ó ti jẹ́ ogun bẹ́ẹ̀ sàtàrà tó wà nínú ojú kọ̀ọ̀kan láì kọ̀ọ̀kan ló bá rí ẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta sàtàrà ni nígbà náà sórí lẹ́yìn ìgbà náà lọ́wọ́ fún musa ní àtàlá tọ́jú ẹgbẹ̀rún yíṣù nínú yíṣù kọ̀ọ̀kan ẹgbẹ̀rún fún ìwọ́ àmẹ́ nínú fún kọ̀ọ̀kan ẹgbẹ̀rún ayé àwọn àmẹ́ musa wà gbogbo ẹ̀ tó yí. èyí ló mú musa sí ìwúrí ọ̀kan ẹnìkan ní mẹ́sílẹ̀ ní àwọn musa sí kíkẹ́ àbáwọ̀ ìwé ọ̀sá ìṣe ń gbé ni. ọ̀rọ̀ ọlọ́run náà ni musa ń bá wa sọ nígbà tí yóò bá wa sọ orí àti wọ́n fẹ́ ti musa kẹ̀kẹ́ lọ. nígbà bá nà ló ó ní ìgbẹ́ ni ó wọ̀ tó ń bẹ. gbogbo orí ọkọ mọ̀ gbogbo ọkọ mọ̀ dé ẹ̀yìn wọ́n ti lè padà. báwa ni wọ́n lọ́mọ ìlú máa sọ fún ọ pé wọ́n mọ̀ ẹ́ nìkan ló. ó ní ìgbẹ́ ni ó wọ̀ tó ń bẹ. mo sábọ̀ owó sí àwọn bọ́ọ̀lù ní ebi wọn. kí wọ́n tó mú náà èyí tó mọ̀ mú sáyẹ̀sì rẹ̀ bá ṣe bí. àkọ́kọ́ náà káàkiri òwú bí ní wọ́n bí wọn dáadé ní kẹ́mi lọ. ní wọ́n láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ronú sí lọ. láti wí ni wọ́n sọ máa bọ̀. àti àìmọye ẹ̀ nínú torí wa lọ káàkiri wọn. kí wọ́n tó ń pa aláṣẹ wa wọ́n ti fún wa ní àwọn àtìmọ̀ kan tó ti lọ ẹ̀yọ́ aláwọ̀ ọlọ́run. kí òun wọ́n láyé wa. àtàwọn ọlọ́run kò àkókò ọ̀gá wí rẹ̀. ó ní òòrùn pé ní wọ́n mọ̀ tó ní rẹ̀. ọ̀rọ̀ ní Musa kò ní bọ̀ lọ́wọ́ yẹ bá dé òní rẹ̀ yẹ wá fẹ́ ilé ìtàn Musa lọ. constitution ọlọ́run constitution àgbáyé kí ni jẹ́ constitution àgbáyé Al-Qur'an ẹ má pe Al-Qur'an ní constitution ìsìlámù mọ́ kò sí constitution kan fún ìsìlámù lọ́tọ̀ tẹ́ ẹ bá pe Qur'an ní constitution ìsìlámù ajẹ́pẹ́ kéré ọlọ́run ajẹ́pẹ́ pàtẹ́ tọ́lọ́run kò jẹ́ bẹ́ẹ̀ mọ́ Rabbul Alamin rẹ̀ pé ọba tó dá álámà tó dá gbogbo àgbáyé èyí tí ayé ti wá ìyá àdúgbò kan ní ọgọ́rùn ọdún mẹ́ta ayé ọlọ́run dá gbogbo ayé ti wá gbogbo Nàìjíríà gbogbo ayé yìí ayé tójú àwọn oníjọ́gẹ́bì rí ayé tójú oníjọ́gẹ́bì rí wọ́n fi láyé dàbí bọ́ọ̀lù ìgbà tójú rẹ́díò wọ́n fi níbi bọ́ọ̀lù láyé rí kò sí nǹkan bọ́ọ̀lù nípa ayé wàlà hàrí lè bì láàdá lọ́wọ́ wí ọ̀dọ́ta máa hàdì náà fúlọ̀ ló pinlẹ̀ bẹ́ẹ̀kì ló fi sọ́mà ṣe bí bọ́ọ̀lù rí ṣùgbọ́n bí nígbà táwọn bẹ̀rẹ̀ sí wò ẹjá fi dandan àwọn náà kọ́ máa rí wí. ọlọ́run wá sí kíní kan àwọ̀ àbẹ́ìlú wọ̀nà hàrù yẹ́tẹ̀jọ́ ọmọ hàní ọlọ́run ní wọ́n òru lọ bá àfẹ́sẹ̀pọ̀ ẹ̀gbọ́ òun wá bá àfẹ́sẹ̀pọ̀ yẹn làwọn oníjọ́ bíráàbì rí wọn mi láyé dàbí bọ́ọ̀lù lọ́wọ́ mi ni wọ́n rẹ̀ yé ìgbà ayé ẹlẹ́kẹ̀sẹ̀ wọ́n ti wù dá èyí tó ní wọn fi ẹgbẹ́ ilẹ̀ sí ayé kúmọ́ lẹ́sẹ̀ ẹ̀dá ọmọ kò ń jẹ́ bẹ́ẹ̀ni àwọn kò ń jọ nípa bẹ́ẹ̀ ṣe kó ayé ilẹ̀ lẹ́sẹ̀ ẹ̀dá ẹ̀yẹ gbàgbé ń wọ́n máa lọ sẹ́yìn bẹ́ẹ̀ ti ṣe lẹ́lẹ́ sẹ́yìn wá sẹ́yìn náà bá ti ṣe lẹ́lẹ́ kìí àmà. tọ́
pẹ̀lú Al-Qur'ani constitution àgbáyé ẹ̀rí pé inú àádọ́ta orúkọ báwo Qur'ani ń jẹ́ àádọ́ta orúkọ náà ń sọ Al-Qur'ani nínú àádọ́ta orúkọ tí ń jẹ́ ẹ̀yọ̀ kan tó ní súnà rẹ̀ tọ́lọ̀ wá fi ṣe súnà ìjáde ẹ̀yọ̀ kan tó bọ́lá fi ṣe súnà ìjáde ní ó kó gbogbo àádọ́ta òun sínú ọlọ́run pè ní Al-Qur'ani. Innahu laqur'anun karim. Wọ́n á ní kẹ́rin ní wọlé tí wọ́n á ń bẹ̀rẹ̀ wọ́n ti wá dé. Fi kitabin maknun. La yamassuhu illal mutahharun. Ẹni tí mo pè ní Muhammad òfin tí ẹ̀bá ń wáyé báwo láti máa kó fún ti ẹ̀lọ́pọ̀ra ààrẹ pẹ̀lú ìlú wọ́n bá ní Al-Qur'ani ìtàwọn ilé ẹgbẹ́ pàdé ìlú ló ní ẹ̀rọ àpájẹ́ ní ìlú ọjọ́ ọlọ́dún àgbẹ̀ sábà wá ní mo lọ́nà ti yọ Qur'ani náà ẹgbẹ́ òfin ti kí ìlà ọlọ́dún àwọn ẹni bẹ́ẹ̀ sì lè ní bẹ́ẹ̀ ilé tó ń gbọ́dọ̀ gbé ẹni tó ń gbọ́dọ̀ gbé ló ti yọ Qur'ani wa àti ìlú ọdún rẹ̀ tọ́lọ̀ wọ́n kì í sẹ́ẹ̀ẹ́dìrì wọ́n ní ìgbàgbọ́ pẹ̀lú Kùránì nìkan lórí pọ̀tọ̀ lọ́wọ́ wá àwọn ọkùnrin tí kankan ni wọ́n yẹ kó ṣètò lórí rẹ̀ bí àwọn ọ̀rẹ́ tó kù ẹgbẹ́ rẹ̀ sí títí mo sọ fún yín lẹ́kẹ̀ẹ́ kan ọgọ́rùn-ún kíra ni nígbà owó sáà ti yọ ní fún bíi lọ àtàrà tí mo pè ní ẹgbẹ̀rún oníṣù tí ẹgbẹ̀rún fún abẹ́rún ìfẹ́ ẹgbẹ̀rún fún ọwọ́ àní òfúrà ìyàrá ìlú kọ̀ọ̀kan ẹgbẹ̀rún òfúrà ọwọ́ àní òfúrà kọ̀ọ̀kan ẹgbẹ̀rún àáyà ọwọ́ àní òfúrà kọ̀ọ̀kan tí mo sọ pé nípa Musa wọ́n ti mọ sẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti bá a lọ. Al-Qur'ani nìkan ló kù àlèyé ìwé ti ní sáwọn Màríà fíṣẹ̀ ni kò sákọ̀ọ́lẹ̀. Inú ọkàn láti bá sọ̀rọ̀, inú ọkàn ní ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ láti ní gbogbo ọ̀rọ̀ rẹ̀ lóògbé ni. Tàbá bá rí èèyàn kan tó ní kí àdí sábẹ̀ lọ́rùn ẹ̀mọ́bẹ̀rẹ̀. Kí ẹni bíbélì jẹ́ ń pariwo, àwọn ọjọ́ kan ni wọ́n kó jọ ni wọ́n kọ́. Wọ́n wá lọ orúkọ táwọn lè fi tà á kí omi di àtẹ́wọ́gbà. Wọ́n wá lọ yálà ọkọ̀ Kùránì. Tí mo bá lọ bí àlọ́ Kùránì, àbàtẹ́ náà wò. A ní ìbùrọ̀dá wò ọ̀kọ́ ìbùrọ̀dá wò ẹ̀ mọ́lẹ̀ wò ó. Àwọn náà wọ́n wọ pé aráàfin mélòó làwọn lè fi lé ìwé ń di ìgbà. Àwọn àti aráàfin mẹ́ta síbẹ̀ bí wọ́n kọ́ ní bíbélì. Bàbá wa lọ́dà àti orúkọ tẹ pèrè ẹ̀yà ìṣẹ̀lú òwò. Orúkọ tí wọ́n pèrè wá sínú ẹ̀. Ọ̀rọ̀ wọn yàtọ̀ bẹ́ni tó bẹ́ẹ̀ tà lérò fún wa tó lè àwọn ọmọ ìyá láti sánmà wọ́n fẹ́ kàdá. Ìmọ̀ wọn bá káyé rà wíyá fún àwọn tó já sánmà. Nígbà tí inú ìwé làbá ẹni ló jábá torí. Dépò sánmà. Kẹ̀sẹ̀ bí làákà ìbábẹ́ lára àwọn ẹ̀ka tètè rọ̀ pé ó forúkọ ìtàwé fún wa ní ìwé yẹn kí í jẹ́ bẹ́ẹ̀. Bíbélì ìtumọ̀ Bíbélì bí ìtàkùkọ ni báàbù ìtàmáwá ti wà láàbà ìdákọ̀dá amúrá ẹ̀yìn náà máa yẹ kúrò lọ́wọ́ fún ọ̀yà ẹni ó bẹ̀rẹ̀ ààrẹ tí ò ní bí ó ti bẹ̀rẹ̀ òun ló bẹ̀rẹ̀ gbogbo ọ̀yọ́kọ̀dọ̀ ààrẹ. Inna ma ilahukum ilahun wahidun la ilaha bí ẹlẹ́ẹ̀kejì onígbàdára bima bada Allah bada bima bada Allah
wàlúmọ́ríwà lè ta ilé lọ́wọ́. ọlọ́run ti rí pé mọ́ríwà làkọ́kọ́ ṣùgbọ́n gbà tí ó gbọ́dọ̀ pẹ̀lú àwọn olóògùn bẹ̀rẹ̀ tó fún wa nípa ìdí àdúrà àbàdà àdúrà. àyàhá kúrò kàkà kọ́rọ̀ àṣà láì ṣẹ́hùn sí wọ́n ní sábàá yẹn lórí sí gómìnà àlàdáyé wọ́n yẹ kúrò kó káàkú wọ́n yóò fi lóun bẹ̀rẹ̀ láàyè wọ́n kọ́ ní sọ إن مثل عيسى مثل آدم خلقه من تجربة لنا الله àwọn àyùkù ọmọ ìtàlẹ́ ọmọ ẹgbẹ́ jama bíbí tàbí náà lọ́dọ̀ ọmọ ọlọ́run ọmọ ìjọba kékeré lọ́wọ́ àti ìfẹ́ wọ́n jẹ oúnjẹ lọ́tọ̀ yòókì ẹgbẹ́ orúkọ bàbá bàbá jẹ ọmọ ẹgbẹ́ oúnjẹ lọ́nà àrẹ lòmí ẹwà fún wọn lẹ́bi wọn darí ọlọ́run ní ilé ẹ̀dí àti ìlú yìí sáré àbẹ́yìn tí ó tètè yé ẹja àkókò gbé láti ilẹ̀ ẹja àti ìrọ̀ yìí sọ̀rọ̀ náà. Bí àpèjúwe bá ti ṣe yí sá látòrí bàbá ńlá ìyá Ádámà ṣèbí yí sá ní ìyá Ádámà ò ní ìyá kò ní bàbá. Ọmọ àtàní ẹ̀pẹ̀. Ọmọ àtàní ẹ̀pẹ̀. Àfà. Ṣé nítorí wọ́n bí Ísá kan òṣèlè wa lọ́mọ náà ni? Ọmọ àfẹ́fẹ́ tó bí lẹ́kùn lórí Ísá lórí kámẹ́rà. Pẹ́pẹ́ kan tó lè bí ọmọ tó kárí ni wọ̀ kámẹ́rà. Ọ̀sán kan tó lè sọ tí gbogbo wáyé ìsinmi lónìí ta ìyá ẹ̀. Bàbá tiẹ̀ ní gbogbo eléyìí òye yín ẹ̀lọ́ ọmọ bíbélì yẹn lọ́wọ́ ọ̀gbẹ́ni tó ń pè ní mẹlẹ́kì òníyà òní bàbá òmìnira ọ̀lẹ́gbọ̀n ọ̀lẹ́kúrò àmọ́ bí tí ń bọ̀ àmọ́ bí tí ń lọ. nípasẹ̀ rẹ̀ lànàbì ní sákìjà àfà òun là àfà ọgbọ̀n. nígbà tí wọ́n tẹ̀lé ọlọ́run náà ọlọ́run lọ́kọ́ ìsà ọlọ́ba ń tìsí òun lọ́kọ́ ìsà ní kéwù kí ìyá ló tó bá ń tìsí. ẹ̀yin ọlọ́gà nínú ọmọ ádámọ̀ náà ti lọ́gá ẹ̀ méjèèjì bá a ti ẹ̀mọ̀ràn méjìdínlọ́gbọ̀n ló kù sọ́jọ́ kẹ́ ẹ̀ lẹ́yìn ọ̀bọ̀ mọ̀ àwọn mọ̀. torí ọgbọ̀n ọdún ni ní sáfi kẹ́kọ̀ọ́ kiri ayé ọkọ̀ dé India ọkọ̀ dé China. ẹnu ọdún mẹ́ta ní káyọ̀rà ńlọ wọn gbé ńlá pé kọ́ ọba yóò sálẹ̀ mọ́ máa bá ìgbàdúgbò bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ kiri ayé ńjọ́ tó tọ́ ọmọ ọdún tó parí ẹ̀kọ́ ẹ̀ tó wálé lọ́wọ́ á ní ìyá mi mẹ́pẹ́ mo fi ọ́ lẹ́sẹ̀ ẹ̀kọ́ ni mo wá lọ kí ni mo lè fi tùyá yìí lójú tí o ti mọ̀ pé ìgbàgbé o ní yẹ ká lọ sí òkè orí ti gbà wọ́n bá gorí òkè oríṣi kéré tó ń pè ní èdè oríṣi yẹn wọ́n dà gẹ́gẹ́ bí kéré olùkọ́ tí àwọn ọlọ́lá wa ṣe wọ́n kó sínú pàálí fún wa nísìnyí mu ẹ̀rí pé ilé ètò lọ́dún ṣe láyé kékeré láyé lórí àbí ètò oníṣì kò ti rù ọwọ́ ẹgbẹ́ ètò oníṣì yẹn kò sí lè yẹ lọ́ọ́ fi ẹ̀rọ àdúgbò òun náà lè dá sí ọ̀fẹ́ kì í ṣe é ọ̀ká ti pàpàrọ̀ kò lọ. mo tún kí ìbá dé kí ìṣọ̀má dé kí ìṣọ̀má ó pè é ẹ̀rọ̀jú ẹ̀. ó lè yára ewu òfin máa ń yọrí. ó ní mo ti rí oṣẹ́ látọ̀dọ̀ ọba tó dá gbogbo ayé. ó ti máa bá àwọn ọmọ àgùntàn ṣe ìṣọ̀. ìyá rẹ̀ ní kò jẹ́ mọ́. wọ́n tó dé wọ́n ti lọ fún mi bẹ́ẹ̀. èyí tó àjẹ́ wọ́n ti ń fún mi yóò ju ọjọ́. Bàbá lóbi lẹ́sọ̀ ọdún mẹ́ta péré tàbí mi yìí sábà ṣe wá àti.
ọdún mẹ́ta péré ní oṣù wa. Wọ́n ọdún kẹta tí wọ́n rí pé wá àti eléyìí ọmọ ìbílẹ̀ yóò máa dá wa padà níbi òòṣà. Yóò máa mú wa lọ ọ̀dọ̀ ọlọ́run ẹyọ kan. Tó ṣe pé olùkọ́ ọ̀gá ló lọ́rùn ohun tiẹ̀. Wọ́n wá dá ogun agbára lọ ọ̀dọ̀ ọlọ́run kan so kí la lè ṣe fún orí odò. Tó bá jẹ́ parí sí àti ń gbé ń bá wa sọ̀rọ̀ àbáwọ̀ yìí olóògbé. Kánà lè nígbà wà lè yẹ fún bí ẹgbẹ́ òkú náà òkúta ni ọmọ ọjọ́ àti pípẹ́ wà sọ̀rọ̀ bàbá ti pín wọn lọ́wọ́ àbá wọ́n pè wá síbẹ̀ wọ́n máa ń gbàgbé wọn bá wọn lọ wọ́n mú ti wọn báwọn ti ṣe wọ́n mú ti ẹ̀mí ti ṣe àbá àwọn gbèrò ti wọn láti Jerusalem. Ọlọ́run gba tiẹ̀ láti lọ́ọ̀sì lè wò ká jọ́sì. Ìlú kan náà ní onímọ̀lẹ́dẹ̀ wà o. Nǹkan tó ti Jerusalem ní ṣọ́ọ̀ṣì wọn. Bẹ̀ẹ̀tì ni mo ká jọ́sì ló pọ̀ nínú ẹgbẹ́. Wọ́n wá lóko mọ́sálásí rẹ̀ lóru lọ́wọ́ ìgbésẹ̀ kọ̀ọ̀dínà àṣà. Bẹ̀ẹ̀tì ni mo ká jọ́sì dìbí. Ogójì àtọ̀ká ànábì Ọlọ́run bẹ̀ ni wọ́n ti lọ fọwọ́ sí ìwòkọ́lọ̀. Ẹlọ́pàá ọdún àwọn ànábì ọ̀rọ̀ ìmẹ́sàbẹ̀lẹ̀ wá dé lọ́sọ̀ kàdé àti ìgbà tí ò ní débẹ̀ ìdìbò kájẹ́ ìgbà ọlọ́run táwọn ará abẹ̀rẹ̀ kájẹ́ tí wọ́n máa ṣe báyìí ọlọ́run wá gbé òkè òkú òru wọn ó gbé kòkó wá dé òkè òkú òru wọn òun lọ́wọ́ tẹ̀lé jábà ní gáàrí ìfẹ̀ráì ọ̀nà gáàrí ìfẹ̀ráì àlùfáà ìdè lọ́jọ́ ẹgbà tí ọlọ́run gbọ́dọ̀ kó wọ́n nígbàgbọ́ tí gbogbo ẹ̀ níbi ọlọ́run ẹ̀ ní ìyàkan ní pọ̀tù ẹ̀ ní fẹ́kẹ̀ jù kan lọ. Kò síjà láàrin àwọn pẹ̀lú àwọn kírísítẹ̀nì ọ̀rọ̀ wa ọ̀takùnra wọn Kùránì ọ̀takùn bíbélì torí kò sí ti gbé bíbélì mọ́ àtakùn sí ọ̀rọ̀ mẹ́ta. Ẹ lọ wo ìwé tí wọ́n gbé dání wọ́n ní Jòhán ìwé ìrere Jòhán ń ta sọ nípa ìwà dáadáa tí Jòhán ń mú ta lọ́sọ. Ṣé Jòhán lọ́rọ̀ wọn sí? Kí ni ìrere náà di ẹ̀jẹ̀ wá dúró? Ìwé òwe sọ́nà ni wọ́n ń kórè ta ní pápá. Orin Dávídì ọlọ́run kan fẹ́ dájọ́ ìyàwó tí Dávídì bẹ̀rẹ̀ ẹ̀kún ìfẹ́ mẹ́yà ọmọ olókùn jẹ mẹ́yà dé bẹ̀rẹ̀. Mẹ́ta sí ara kọ́rí ń fi ilé wọn lẹ́sẹ̀ láàrin ara wọn. Mẹ́ta sí ara gara sí ara. Àdéhùn ni wọ́n ní wọ́n ní mẹ́ta sí ara. Àbí ìfọ́nà ti ní lẹ́tà mú. Bí ọ̀bá jẹ́ bá ń pèpàdé, yóò jẹ́ bá rárá wa létí àsọ́ọ́lẹ̀. Ẹ̀kú náà. وَأَتَلْنَا عَلَى رُبِّهِ. Ó ti ń lọ ayé yìí pé ànábì ọlọ́run tọ́lọ́run rẹ̀ ń ṣẹ́ ẹnìkan tó náà ni. Kí ni mo wí? Ẹnìkan tó. Bẹ́ẹ̀ ni Kùránì tèmi lè wò dáadáa. Ẹnìkan tó náà ànábì tọ́lọ́run rẹ̀ ń ṣẹ́. Ẹnìkan náà ní sani òní Muhammad. Ṣẹ̀rí ń jọ mí nípa akápẹ̀yàn ní rọ̀súlù. Ẹni tí ẹ̀jẹ̀ rọ̀súlù mìíràn láàdì ẹ̀yọ̀ kan náà ni. Gbogbo àwọn rọ̀súlù tó kù àti Núwà àti Sọ́lẹ̀ àti Húdù àti Lútù àti Ìdírísà àti Ṣùáìbù tó fi wá dórí Ìsá rọ̀súlù mẹ́rin rọ̀súlù mẹ́síńjà ni wọ́n tó mọ̀ mẹ́síńjà làwọn ẹ kiri pé wọ́n yìí sábà ara mẹ́síńjà sọ́nà méjì tó bá jẹ́ pé bí ọ́fíìsì ti tóbi tó lókè ẹgbẹ́kù láà wá ẹgbẹ̀rún ọlọ́run ẹ sì tẹ̀lé yìí tí mo bá ń ṣe èrè máa ṣe. Ànábì inú àti ló ṣe ní ti ìbá rò lóṣù tó fàyè náà. Kò ṣe nǹkan mi ò. Ìyẹn ni jẹ́ tí ọ̀rọ̀ bẹ́ẹ̀ dé lọ́wọ́ ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ ẹ̀ ṣẹ́gbẹ́ ọlọ́ni wá kó o tó ṣépè kó tó mú wọn. Kí ni wọ́n máa ṣe? Ó ní mo ní wọ́n máa wá foríjì má kí o kó lè yára. Mo ní wọ́n wá foríjì ni mo fi wọ́n ṣe nǹkan mi. Nígbà tó wá ni wọ́n wá foríjì ìwọ ọ̀sọ́ tí wọ́n gbà wọ́n bá ṣe ni.
ó ní nǹkan mẹ́rin mo sọ fún wọn níbi ẹ̀sẹ̀ mo ní ìkẹ́ẹ̀rí wọn máa wá bá wọn láti sámà ọmọ wọn máa níláárí ó sì máa fún wọn lówó kún owó ó sì fún wọn ní oko tó dáa gbogbo oko wọn ní ọ̀dà. tí mo ti ní wọn ní ìwà máa ń tó ṣe wọ́n tí òjò wọn bá àwọn ìṣọ̀ṣẹ́ pè ní wọn báyìí. ètò kínú àwa ṣẹlẹ̀ ètò yẹn bá fún gbogbo àmọ́ tí ètò yẹn wọlé lórí. àlọ́bìnrin wa ṣàdúrà òṣèlú àdúrà kan bá sọ pé wọ́n fi ìbírí yí wọ́n lè wá lè dáyà wọ́n lè lè mú mi ní náà wọ́n lè mú mi náà wọ́n lè máa dá àgbàdo ní àyà ọlọ́wọ́ foríjì mi foríjì yẹn mi àti bàbá mi foríjì gbogbo mùmí ní àgbáyé lọ́kùnrin foríjì gbogbo mùmí ní àgbáyé lọ́bìnrin foríjì mùsùlùmí àgbáyé lọ́kùnrin foríjì mùsùlùmí àgbáyé lọ́kùnrin wọ́n lè máa dá àlàbẹ̀ sí àmùmí náà gbogbo yẹn ni wọ́n bá wọlé èmi yìí tẹ́mi rẹ̀ gbà pé mi ni foríjì rẹ̀ ọlọ́wọ́ tẹ̀sí kò ṣe é ìwé ètò ìwé ìtọ́ ọmọ ọmọ lẹ́fẹ̀ẹ́ ní ìyẹ̀wò àbúrò òjì láì nígbà tí ó wà kéde ó ní láti náà tẹ̀lé ìlàtẹ̀lọ́ àdàlàkà bídàlàkà bìnnìyà àdàlìyà أنا لهاني من الكافرين بيا لك إذا زنوا يؤمن إيمانا ولا يريدون إلا غيرا كفارا. tọ́ọ̀ bá ní ọ̀sẹ̀ lórí ìdí ọ̀sẹ̀ wọn tọ́ọ̀ bá ní ọ̀sẹ̀ lórí ìdí ọ̀sẹ̀ wọn. àmì àwọn ọ̀dọ́ yìí gbogbo ètò ìlú àti báyọ̀ ẹ̀rọ gbogbo kèfèrí àti báyọ̀ wọn àti parí àtúndú orí ẹni pé ìpèsè sẹ́lẹ̀ wọn gbogbo ọlọ́run àgbàgbà gbogbo yáyá ilé ọlọ́run àgbàgbà kí ni ọ̀rọ̀ ẹgbẹ́ kèfèrí ọpa rẹ torí ọmọ kan tó jáde lára alú àti òjì pẹ̀lú ẹ̀rẹ̀ kàdé ààrẹ èyí tó wá túbọ̀ fàyè gbà tèmi ní pé ọ̀yá ẹ máa ṣe tó kù bàbá pàṣẹ ọmọ pàṣẹ àṣẹ bàbá òní kú tẹ̀wé òní kú láti pè á níbi ọba kú ayé pẹ̀lú níbi ẹ bá gbọ́dọ̀ òsì kèfè yìí láyé mọ́ ẹ̀yin náà má dúró mọ́ ọ̀há kò rí jìbù náà máa ń kílẹ̀ mọ́ tẹ̀sọ́rẹ́ bá ààrẹ ni tó gbowó ṣe é mọ́ bá ààrẹ ni tó kúlẹ̀ fúngi mọ́ ààrẹ tí ó máa fọkàn sí kékeré yóò kàn ní pé àwọn ọmọ kéré ìfún ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀hún ìwé lókè lọ́dọ̀ àwọn. ìjọ àtidáyé èrò kan náà pẹ̀lú ẹgbẹ́ ìdáyé àkáǹtì rẹ lọ́ba béèrè lọ́wọ́ ọlọ́run pé kí lọ́ kọ́ bẹ́ẹ̀ ìgbàkọ̀ ọ̀nà àkáǹtì rẹ ní ọmọ abíbọ́rọ̀ lọ́wọ́. nítorí bẹ́ẹ̀ yóò ti dáyé nìkọ́ kò sí nǹkan kan náà pẹ̀lú ẹgbẹ́ ìdáyé. ọlọ́run dé kí àwọn ọlọ́lá wọn jókòó ọlọ́run fẹ́ bá wọn sọ̀rọ̀. wọ́n tẹ̀lé mẹ́rẹ́lá aláhùn bìí sáwọn èlé kúrọ́bá. wọ́n tẹ̀lé mẹ́rẹ́lá aláhùn bìí sáwọn èlé kúrọ́bá. ọlọ́run ní ìsọ́bẹ̀ yìí ta fún lówó. wàtà ìmọ̀lẹ́ owó dáa fún yín ẹ máa fáwọn èèyàn àwọn owó lẹ́ẹ̀ máa wá fún aláwọ̀ bìí àwọn tẹ́lẹ̀fù tí ó dùn wọ́n lọ ní ọmọ fún aláwọ̀ bìí àwọn kan bẹ́ẹ̀ fún lọ́wọ́ tí ó dùn wọ́n lọ́wọ́ àwọn ni ẹ bá wá fún àwọn wọn ló pè bẹ́ẹ̀ ilé ìkùnrin bá àwọn fámìlì ẹjọ́ orin yóò pọ̀ lọ́dọ̀ wọn bá wò wá wọn. báwo bá ní ọjà délé òní pàdé rẹ̀ ọ̀gọ́gọ́ bí láti wọ́n lónìí
jọ́lẹ̀ tẹ́ máa bọ́ yòókù. àìsàn òbèlè wà ní sẹ́rí kúlì أعوذ بالله من شر ما أغلق أعوذ بالله من شر جبانجب أعوذ بالله من شر ما أغلق أعوذ بالله من شر جبانجب mo ti ṣe àwùjọ ti ṣe ìdáni lẹ́ẹ̀kan yẹ kí n ṣe tèèyàn àwùjọ بالله ọwọ́ sọ̀rọ̀ ọlọ́run mi ń sáàrí mọ̀ òwúlẹ̀ ká lọ́wọ́ àbúrú gbogbo tó ọdá àwùjọ بالله mi ń sáàrí ìjìnlẹ̀ ọlọ́run gbé mi lékè ẹlẹ́gbẹ̀ẹ́ àtàlájì ọmọ a máa lọ nínú ọ̀rọ̀ ọlọ́run wa bá a ti máa lọ wàá tẹ̀lé máa lùn sàálà wúbihi sáwọn ẹlẹ́kọ̀ọ́ rọ́bà. ọlọ́run ní bọ́ ọba rìn tọ́ọ̀rọ̀ pálá tọ́ọ̀rìn bẹ̀rẹ̀ tọ́ọ̀bẹ̀ ìpàdé owó tọ́ọ̀rọ̀ ń jí ọmọ pé mo ní wọ́n bá wá bẹ̀rẹ̀ sọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ náà sáwọn ẹlẹ́kọ̀ọ́ rọ́bà àwọn fámìlì rẹ̀ ni ọkọ̀ọ̀kọ̀ náà wọ̀ rẹ̀ sí báwo ti wọ́n o báwo kàtẹ́kùn atọ́kùn ọmọ àdìgbò lórí ọ̀nà ọwọ́ arántí pé àwọn ni wọ́n lò ní jẹ́ nǹkan àwọn wọn dá wọn ṣé nítorí nǹkan ọmọdé kò tó dé ìlú ilé ọlé báwo bá lé ọlé òní pàdé àánú ọlọ́run máa lọ sọ owó oore tí wọ́n ṣe fún òun fún wọn padà. àìjí òkàwé níbi ọgbẹ́ òun náà àìjí ògbélé níbi owó òun náà àìjí ọmọ àtẹnudọ́gbẹ́ níbi èdèrè ẹ̀kọ́ òun náà. àbá oore ká lọ sí fún un. wọ́n ti fèmí wọlé lọ́wọ́ rẹ̀ sọ́dọ̀ wọn wọ́n bá gbà tán kọ́ tún ṣe tó bá wù wọ́n. ìgbà tí ìjà fún wa sí ìgbà máa dẹ́wọ́ káàkọ́. mani bó bá lágbára bó ti fẹ́ kó bóyá fún ká tọ́nà bá bóyá fún ká tán kó tó ń kà fún ká tí kàbá jẹ ká mọ́kò tán kó tẹwọ́ máa ká òṣìkà yóò fẹsẹ̀ rẹ̀ kó tó lọ. òṣìkà yóò fẹsẹ̀ rẹ̀ kó tó lọ. òṣìkà yóò fẹsẹ̀ rẹ̀ kó tó lọ. jẹ ká mọ́kò tán kó tẹwọ́ máa ká òṣìkà yóò fẹsẹ̀ rẹ̀ kó tó lọ. sáwọn ìkúrí bá àwọn tó súnmọ́ yín ẹ̀fọ́ wọn sànù wọn. ẹnitọ́ ọba di pé ń jẹ́ ìyàtàgbára rẹ ká láti bọ́ ìyà rẹ kúrò lára rẹ wọ́ kúrò lára rẹ fún wọn tún máa wá lọ lérí pé à ògùn ló mú ọmọ àlè. tí wọ́n ní ìgbàgbọ́ ọ̀rọ̀ bá àwọn tó bẹ̀ kó lè pẹ́nu dà. ìwọ lọ́gọ̀ tó yìí ìwọ ní ọ̀bẹ ni tó ní owó. àpá ẹ̀yìn àwọn tí ìlú jìbìtì máa ń pa mí nìyí. nígbà tí mo lò ó fún ó lò ó fún owó tọ́lọ̀ òun fẹ́ kọ́ ṣáájú ẹ̀ náà kì í àmọ̀ lọ́ba òun lọ. wọ́n náà ló ń mú ẹ̀ wá pàdé ẹ̀ ṣe àwọn. ọ̀wá ní nínú ẹ̀rọ mi ẹ̀sán lọ́wọ́ tọ́ba bá rù tọ́ba nígbà ń gbà dájọ́ ọdún àníkò ẹ̀rù orí ilẹ̀ wo fẹ́ tó bèèrè oṣù ẹ̀ ògbóni ìgbà pé ní owó ẹgbẹ́ torí ìwà ẹbí ẹgbẹ́ torí ẹ̀sẹ̀ ìnáwó adáadáa sí wọn ẹnáwó adáadáa sọ́dọ̀ wọn. lẹ́yìn tí a bá dá nílọ́dún ẹ̀bí àwọn olóńgbà wà lè yẹ ká bàbá ìjọba mú.